Sàngbà fọ́ o, àṣírí sì ti tú pẹ̀lú ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ ikú tí ó pa òṣèrébìnrin Princess Orwell Ademola. Ẹ̀yin èèyàn wa, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan bí ẹ ṣe gbọ́ ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí arábìnrin yìí títí tí ó fi dé orí ikú. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ẹ̀yin èèyàn wa, ìbànújẹ́ sórí àgbàkodò ní Yorùbá movie industry bí wọ́n ṣe sọ òṣèrébìnrin Princess Orwell Ademola nù sí ọwọ́ ikú o. Ẹ̀yin èèyàn wa, ṣàdédé ni ìròyìn bẹ̀rẹ̀ sí jáde wípé obìnrin yìí ó ti jẹ́ Ọlọ́run nípè ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn tí àwọn èèyàn sì ti ń sọ̀rọ̀ lórí wípé orú ikú wo ló pa á, bó tilẹ̀ jẹ́ wípé kò ṣàìsàn, bẹ́ẹ̀ sì ni ẹnikẹ́ni ò gbọ́ wípé nǹkan báyìí ti ṣe tẹ́lẹ̀. Ṣùgbọ́n báyìí o, ẹ̀yin èèyàn wa, àṣírí ikú tí ó pa arábìnrin yìí ó mà ti padà tú síta báyìí o, nítorí nínú ọ̀rọ̀ yìí tí wọ́n gbé jáde ni wọ́n ti sọ wípé arábìnrin yìí ní heart attack ní inú ilé rẹ̀ tí kò sì tètè rí èèyàn tí ó máa ràn lọ́wọ́. Ìgbà tí àwọn alábàágbé rẹ̀ yóò ṣe gbé dé ilé ìwòsàn èyí tí gbogbo wa mọ̀ sí hospital, nígbà tí wọ́n ṣe dù lọ tí wọ́n ṣe dù bọ̀, ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí padà jẹ́ Ọlọ́run nípè ní òyì tí ó sì dá ìbànújẹ́ sí gbogbo Yorùbá movie industry. Níṣe ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń wa ẹkún mọ́ tí wọ́n dárò arábìnrin yìí. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ikú arábìnrin yìí ti fẹ́ dìjà, nítorí lọ́tùn lósì làwọn èèyàn ti ń sọ wípé ìgbà tí òṣèrébìnrin yìí kú tán ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń pósìtì rẹ̀ wípé ìgbà tí ó wà láyé o kò sí ẹnikẹ́ni èyí tó sọ̀pọ́tì rẹ̀ tàbí tí ó béèrè wípé báwo ló ṣe ń ṣe. Ẹ̀yin èèyàn wa, àjálù ńlá rèé o, nítorí kò mà sí ẹnikẹ́ni tó rí wípé eléyìí ń bọ̀ tẹ́lẹ̀ o. Níṣe ni gbogbo wọn ní Yorùbá movie industry bẹ̀rẹ̀ sí ń wa ẹkún mu látàrí bí wọ́n ṣe sọ òṣèrébìnrin Orwell Ademola nù sí ọwọ́ ikú. Ẹ̀yin èèyàn wa, ikú arábìnrin yìí ó jẹ́ ikú tí ó dùn àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ tó fa omijé sí ojú àwọn èèyàn gidi gan ni, nítorí wípé kò sẹ́ni tó mọ̀ wípé arábìnrin yìí yóò kú báyìí o, bó tilẹ̀ jẹ́ wípé ó sì pósìtì sórí péjì rẹ̀ tí kò tíì pẹ́ rárá nígbà tí ó ṣe jẹ́ Ọlọ́run nípè. Ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí jẹ́ ẹni ọdún 49 years láyé tí àwọn èèyàn sì sọ wípé kò fi ọmọ sílẹ̀, bẹ́ẹ̀ sì ni kò fi ọkọ sílẹ̀ rárá àti rárá o. Náà sọ wípé ní bí ìwòyí 20 ọdún sẹ́yìn tí mo wá mọ̀ sí 20 years náà ni ọkọ tí ó yẹ kó fẹ́ arábìnrin yìí ni òun náà jẹ́ Ọlọ́run nípè. Ẹ̀yin èèyàn wa, ikú yìí ó dùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ni o, nítorí kò sẹ́ni tó mọ̀ wípé nǹkan báyìí yóò ṣẹlẹ̀ rárá àti rárá. Ohun tí a ní láti mú wá fún yín rèé lórí ọ̀rọ̀ ikú tí ó pa òṣèrébìnrin Princess Orwell Ademola. Ẹ̀yin èèyàn wa, bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ òṣèrébìnrin yìí, a ó tún máa mú wá sétí ìgbọ́ yín. Tó bá rí bákan náà, kí ẹ ní ọjọ́ tó dára.